Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn TheMatrix lónìí ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 11 oṣù kẹta ọdún 2025. Ẹniọlá Sálíù lórúkọ mi. Lórí ipò tí orílẹ̀-èdè yìí wà lásìkò yìí, iléeṣẹ́ ààrẹ ti fi ohùn ránṣẹ́ sí àwọn bíṣọ́ọ̀bù ìjọ kátólíìkì. Ó ní ọ̀nà tó dáa ni ààrẹ Tinubu ń gbà darí orílẹ̀-èdè yìí. Ààrẹ Tinubu ṣe ìfilọ́lẹ̀ ìpàdé àpérò àwọn ọ̀dọ́. Ó wòye dídá àwọn akọ́ṣẹ́mọṣẹ́ padà pẹ̀lú bí ìtẹ̀síwájú ṣe bẹ̀rẹ̀ sí ní dé bá ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí. Lílọ tí El-Rufai lọ sínú ẹgbẹ́ òṣèlú SDP kò túrun kankan lára wa rárá. Ẹgbẹ́ òṣèlú APC ló sọ bẹ́ẹ̀. Wọ́n ní bùkátà ló jẹ́ sí ẹgbẹ́ òṣèlú APC lọ́rùn. Shehu Sani ló fìdí eléyìí múlẹ̀. Iléeṣẹ́ ààrẹ ti sọ̀rọ̀ o, ó ní ìdúnàdúrà lágbọn epo rọ̀bì pẹ̀lú owó náírà ilẹ̀ wa kò tí ì di wíwọ́gi lé o, ó sì wà lábẹ́ àgbéyẹ̀wò. Ó fi èròǹgbà rẹ̀ hàn láti máa gbé epo rọ̀bì fún àwọn iléeṣẹ́ ìfọpo lábẹ́lé náà. Ààrẹ Tinubu gbàlejò Fubara, Wike, àwọn gómìnà àtàwọn mínísítà níbi àpèjẹ ìṣínu ààrẹ nílé ìjọba l'Àbújá. Ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Rivers ti pa á láṣẹ pé kí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú alága àjọ elétò ìdìbò ní ìpínlẹ̀ náà pẹ̀lú bó ṣe kọ̀ láti dáhùn sí ìpè wọn. Ilé-ẹjọ́ ti dá ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀‐èdè yìí lọ́wọ́ kọ́ lórí ìgbésẹ̀ rẹ̀ láti fìyà jẹ sẹ́nitọ́ Natasha Akpoti. Ó fún wọn ní wákàtí 72 láti gbé ẹsẹ̀ kúrò lórí ẹ̀ pátápátá. Àjọ National Identity Management Commission NIMC ti ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn ọmọ Nàìjíríà láti ṣọ́ra fún ayédèrú ojú òpó ayélujára tí wọ́n ti ń fi orúkọ sílẹ̀ fún ìwé ìdánimọ̀ NIN. Ilé-ẹjọ́ gíga jùlọ lórílẹ̀-èdè yìí ti wọ́gi ilé ẹjọ́ tí Anyanwu pè tako ẹgbẹ́ òṣèlú PDP lórí pé wọ́n yọ ọ́ nípò akọ̀wé ẹgbẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé TheMatrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.